Ọlọ́run tó ṣe gbẹ́kẹ̀lé, àwa gbé orúkọ rẹ̀ ga fún àkókò dáradára tí a tọ́ níwájú rẹ̀. Orúkọ rẹ̀ yóò pa á mọ́ lórúkọ Jésù Kristi Olúwa wa. Ẹ jẹ́ ká gbàdúrà. Ọlọ́run olóore ọ̀fẹ́, jẹ́wọ́ ara rẹ nínú ayé ìránṣẹ́ yìí. Jẹ́ kí àwọn odi tó yí wa ká, èyí tó ṣe fojú rà tètè ṣe fojú rí tó jẹ́ odi burúkú, kán wó lulẹ̀ bíi ti Jẹ́ríkò. Ìjọba rẹ kó dé nínú ayé wa. Sọ ẹ̀rù rẹ kalẹ̀ sínú ayé wa àti sínú ọkàn wa. Àìgbàgbọ́ bílà tèmi ní Olúwa, gbogbo tá à ń ti ń retí lọ́dọ̀ rẹ fún ọjọ́ pípẹ́, Olúwa gbélé wa lọ́wọ́. Ìfẹ́ ọ̀rọ̀ rẹ fi sí ọkàn wa. Jẹ́ ká lè rí àyàgbá ọ̀rọ̀ rẹ sí. Tàbáràn pàǹtí míì tí kìí ṣe tó jẹ́ ẹrù èṣù tí a ti dì sínú àyà wa, tí ò jẹ́ kọ́rọ̀ rẹ wọlé, tí ò jẹ́ kí gbàgbọ́ wọlé, fi iná rẹ yọ wá sínú ìfẹ́ rẹ. Ra ọkàn wa padà lọ́wọ́ ewu, gba ọkàn wa lọ́wọ́ idà. Ikú ọ̀wọ̀ọ̀wọ̀ ní jẹ́ ìpín wa, bẹ́ẹ̀ lànà ṣàìsàn. Wàá jáde fara wa jì láti máa gbọ́rọ̀ rẹ yìí, Olúwa pa wá mọ́ nínú ìfẹ́ rẹ lórúkọ Jésù Olúwa wa. À ń gbéyẹ̀wò lórí bí Dáfídì ṣe rìn lórí ilé. Lónìí ẹsẹ̀ Bíbélì tí à ń gbéyẹ̀wò yẹn náà la gbéyẹ̀wò. Sámúẹ́lì kejì orí 11 ẹsẹ̀ kejì ní tá a fẹ́ mú sẹ́sì lónìí. Nígbà tí Dáfídì ní káàkiri lórí ilé, ó rí obìnrin kan lórí òrùlé rẹ̀ nílé tó ń wẹ̀. Ó rí obìnrin tó ń wẹ̀. Lọ́pọ̀lọpọ̀ ìgbà a lè máa dijú rìn, pàápàá jùlọ táyé dà lónìí yìí. Pàápàá jùlọ bá a bá ń lọ sórí social media, pàápàá a lè dijú wá àwọn kan tá a fẹ́ wò, oríṣìí kan tó dá pọ̀ ní social media. A sì lè dijú máa wò. Bẹ̀tẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí a bá ti rí, àfi ká correct ìwò wa. Ẹ jẹ́ bẹ́ẹ̀ pé tó wá jẹ́ pé nǹkan kan wà tó jẹ́ pé bọ́yọ̀ lè gba ojú lọ́wọ́ gbogbo ayé lónìí. Sẹ́wọ̀n pé kò ní sẹ́sẹ̀ mọ́. Torí pé n tójú rí ló fún ọkàn ní sẹ́sẹ̀. N tójú rí ni ọkàn process tó wá di ìwà. Tí ó bá gba ojú àbí tí ò ṣojú, tí ò sí tá a rí, díẹ̀ níwọ̀n ìbàṣẹ tí ó kùnú ayé. Yọ̀ọ̀kẹ́ kún tá a gbọ́ tàbí tá a feel, tá a santi rẹ̀. Ṣùgbọ́n tójú yìí ohun tó lágbára ni. Dáfídì rí i, ó wò ó, ó tún wò ó, tó tó ó. Ìwé Jákọ́bù orí 1 ẹsẹ̀ 14 ẹsẹ̀ 15 ibi tó ti ṣẹlẹ̀ nìyẹn. Ẹ̀ṣẹ̀ bí ìdánwò, àmì ìṣẹ̀fẹ́kúfẹ́ bí ìdánwò, ìdánwò bí ẹ̀ṣẹ̀, ẹ̀ṣẹ̀ bí ikú. So ẹ jẹ́ ká fi apá abẹ́yẹn lẹ̀ lónìí yìí. Tá bá wo agbára tí ń bẹnu níta ń rí, ó tó lágbára ni. Kankan sọ Bíbélì sọ kankan nínú òwe orí 4 ẹsẹ̀ 23 Proverbs 4:23. Ó ní ká pa àyà wa mọ́ pẹ̀lú gbogbo àti inú gbogbo ká pa àyà wa mọ́, torí pé lẹ́bẹ̀ lórísun ìyè wa. Ṣáyà wa ni ká pa mọ́ ni àbójú wa. Tí àyà wa ò lè ronú kankan bí ò bá ṣe kójú fún un lóúnjẹ yẹn. Ní tá à ń fi bọ́ ojú wa bí oúnjẹ. Ṣé ẹ mọ̀ pé ọ̀dà ìgbà tí ẹlòmíràn ní ojú ń kún mi, ìyẹn pé ó ń fẹ́ kan tí ó máa rí, ó fẹ́ kan tí ó wò. Ẹlòmíràn kò ń lé ní ojú ń kún mi, ẹ jẹ́ ìrìn jáde kó ń lọ wo nǹkan. Kó lọ wo nǹkan. Ojú ń kún mi, ẹ jẹ́ kí n jáde. Ẹ jẹ́ mi náà ní gbòòrò lọ kí n lọ wo nǹkan. Ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ nǹkan tí ó wò yẹn, tá fi ń bọ ojú wa nìyẹn, pé ojú náà ń béèrè oúnjẹ. N tí ó ń béèrè ni n tá a fẹ́ kó máa rí. Ṣé ẹ mọ̀ pé a lè set watch, a lè fi fún ojú wa ní ẹ̀ṣọ́ n tá a fẹ́ kó máa rí. Tá a bá rí, tá a bá fẹ́ kí ọkàn wa process yẹ. Ṣé ẹ mọ̀ bí kòkó nísìnyí wọ́n process ẹ lódi Milo, lódi 14 Bonfita. Ṣé ẹ mọ̀ milk lẹ́ àwọn màálù náà process ní tó di pig milk nǹkan kan bá lẹ́ pig. So gbogbo àwọn nǹkan bá ní process. Bẹ́ẹ̀ náà ni ojú máa ń process ní tá à ń rí, á wá send ẹ̀ sínú ọkàn wa. Nítorí bá ti á send sínú ọkàn wa yẹn, lọ́kàn ó rí àkìlẹ̀ lórí. Ìyẹn ni pé bí èèyàn bá ṣe nǹkan tí ò dáa lónìí yìí, tá a máa sọ pé èṣù ni nítorí ni, bẹ́ẹ̀ ó sì lè control nítorí yẹn. Ó wò ó tó tẹjú mọ́. Àyíwò àkọ́kọ́ lè má mẹ́sẹ̀ lọ́wọ́,
ṣùgbọ́n kò tún wò ó gbogbo wa ní oròfẹ́ kan náà àwọn kan strong inú ẹ̀mí dáadáa pé tí wọ́n bá wò ó tí wọ́n tún wò ó kọ́ ló mọ̀ nípa lórí wọn ṣùgbọ́n wò ó yẹ tó gbójú sá tó tún wò ó ẹ jẹ́ ká wo ibi tí ó ń pa àwọn ọ̀dọ́ wa lóyìn lórí social media ẹ jẹ́ ká wo tí àwọn ọmọ inú omi àwọn ọmọ Ọlọ́run tó bẹ̀rẹ̀ ṣàlàyé nínú ìwé Genesis tí èṣù kó sínú ayé lónìí láti dá ayé láàmú ẹ jẹ́ ká wo ní táwọn ọ̀dọ́ wọn rí ẹ jẹ́ ká wo ibi tó wà láyé lónìí yìí àní ẹgbẹ́ nìkan ló gbé kíní mọ́tò ńlá kọjá yẹ bóòlù ti jẹ́ pé mi náà ó rí ni níbo ó sì rí nìsín yìí ń wọ́n náà àbáyọ ńgbà tó rí kò sí agbára láti dá nítorí yẹn dúró ó wò ó wá dapà sínú èrò á di ìṣe bàbá wọlé yẹn kiri àtòrí ṣiṣẹ́ àwọn iṣẹ́ burúkú táwọn ìlú ayé lónìí rírí ni so tá a bá lè control tá à ń rí tẹ́ bá wo ìwé Matthew 6:22-23 Matthew 6:20 ó ní ojú ní fìtílà ara nítorí bí ojú rẹ̀ bá mọ́ gbogbo ara rẹ̀ ni yóò kún fún òkùnkùn tí ojú rẹ̀ bá mọ́ gbogbo ara rẹ̀ ni yóò kún fún ìmọ́lẹ̀ ṣùgbọ́n bí ojú rẹ̀ bá ṣókùn gbogbo ara rẹ̀ ni yóò kún fún òkùnkùn ǹjẹ́ bí ìmọ́lẹ̀ tí ń bẹ nínú rẹ̀ bá jẹ́ òkùnkùn náà yóò ti pọ̀ tó n tá à ń rí yẹn tí a bá control rẹ̀ tó bá jẹ́ òkùnkùn tó bá borí wa completely gbogbo yẹ pé n tẹ̀yẹ̀ ń jẹ́wọ́ lógún ọdún n tá a rí njọ́ kan ó lè bá gbọ́ ẹ̀rí yẹn jẹ́ ọ̀pọ̀lọpọ̀ bàrọ̀ jẹ́ pé ọkàn wa ọ̀dẹ̀ bíi magazine bíi storehouse nítorí wa rí ọlọ́sẹ̀ǹdẹ̀ síbẹ̀ ó fi pamọ́ nígbà tí a bá fẹ́ máa ṣàṣàrò lórí nítorí ọmọ gbé jáde ó ti kọjá ojú gan kò sí bẹ́ẹ̀ mọ́ pé ká control tá à ń rí ọ̀kanu tó lè jẹ́ kájá lágbára òun ni pé ká control tá à ń rí kẹ́sì àti rí kọ́ ní ẹ̀ṣẹ̀ ìwúwà tá a rí sáà dá padà sínú ọkàn lọ́hùn sínú kòtè èrò láti máa rò abájọ tí Psalm 101 fún sọ fún wa ní Psalm 101:3 verse 3 ó ní èmi kì yóò gbé ohun búburú ka iwájú mi èmi ò ní gbé ohun búburú jọgbó síwájú mi a lè yàwá kó náà tá à ń rí o a lè yàwá nù kó tá à ń wo tíìfì dáa fóònù dáa ṣùgbọ́n tí a bá lè jọ ká mọ kí ló yẹ ká rí wàhálà ni ibi tí ibi wà gangan nìyẹn so a gbọ́dọ̀ gbọ́n sójà tá à ń lọ in that regard pé tá à ń wò yìí bóònù sí ni kó bá wa bàbá àti àdúrà wọn láti ṣe tọmọ gidi lọ́wọ́ láti ṣe tọ́ ọmọ lọ́wọ́ tí a bá lè control táwọn ọmọ máa rí tí wọ́n já fóònù wa gbà tó yẹ pé tí wọ́n lè tẹ̀ tí wọ́n tẹ̀ tí wọ́n lè wọ́n ni wọ́n tẹ̀ tí wọ́n lè wọ́n ni wọ́n rí ìtúlẹ̀ já ọmọ gbà ó ìtúlẹ̀ já ọmọ gbà kí o tó wúyá kí o tó fọ ọkàn pọ̀ ń gbàdúrà ni ọba tí ń gbàdúrà tó yìí bó làwọn ṣe wá rí yìí lábẹ́ ilé rẹ gangan ní fóònù ní tíìfì rẹ ní ti pòdúdú Sátánì lábẹ́ ilé rẹ sórí gbogbo nǹkan tí wọ́n rí yẹ ń ti ń sọ rẹ̀ sí apá àbíkan ní tí wọ́n rí yẹ ti ń sọ rẹ̀ sí apá àbíkan nígbà tó bá máa bú jáde báyìí nígbà tí òkú àgùntàn bá bẹ́ jáde ní gbòòrò ni tí àti ilé àtàrà oko tí ò di pọ́n kálọ̀ musa kíjẹ tí ò ní sẹ́ni tí ò ní kan tó jẹ́ ká control tá à ń rí tó kúrò di pé tá à ń rí yóò bí ìfẹ́kúfẹ́ ìfẹ́kúfẹ́ tó bí ẹ̀ṣẹ̀ ẹ̀ tó bí ikú wọ́n lọ fọlọ́ yóò tó fún wa lórúkọ Jésù Kristi wa amen.